kò sí ràgbò tẹ́ fẹ́ tí mi ò ní alẹ́ wà ọ̀pá yìí wà jẹ̀díjẹ̀dí wà lọ́mọpá wà. Mẹ́síà ìgbé Àjọkẹ́ Alágbo. Adúró wa ló máa dúró báyìí. Àjọkẹ́ Alágbo lódìdí lódò lọ́wọ́ mi lọ́nìyà sinimá titun Àjọkẹ́ Alágbo Seriki movie ọ̀gá gbà níbi ká ṣe sinimá corporate pictures ló gbé jáde o. Mẹ́síà ìgbé Àjọkẹ́ Alágbo tó ń tàgbó fáwọn tiẹ̀ ní gbòòrò ayé junction to junction ló bá gbà ń kọ̀rọ̀ kó lè yá pápá lówó dé o. ó fọwọ́ ara ẹ̀fà nǹkan tó léwu lówùlówù làwọn òkú yọjú apápá àlùjẹ̀nu àbàmì ẹ̀ bọ̀rọ̀ láàjì ṣe ló ń pariwo lálálá láàrin orúkọ jára àdúgbò sùn mọ́ o. ẹ gbọ́ kí ló dé kí ni pàdé ara ayé àtàrà ọ̀run. ẹ wo sinimá titun Àjọkẹ́ Alágbo ó kọjá àfẹnuròyìn action packed movie ni ó tragedy ó comedy suspense inú ẹ̀ yí bóbó. Olùyẹ Adéwálé ọmọ ikú the producer fàṣírí ajínigbé ló tún produce eléyìí o. Àjọkẹ́ Alágbo làkọlé Saheed Bọ́lájí Oscar ló direct ẹ̀. Tèmi rò ní pé kí n bá ń gbé wọnú ilé ẹ kódà gan-an bẹ́ẹ̀ bá fẹ́ wẹ̀ bóyá ẹrù bá yín àbí nǹkan kan torí àwọn ará bíi mo lè dúró tí kí n bá yín kí n mọ sọ wọn lẹ́yìn bá ṣe ń bomi orí kémi ó mọ sọ wọn àti pé tẹ bá tún wá fẹ́ sùn lálẹ́ náà lẹ́yìn tẹ bá wẹ̀ tán mo lè sùn tí yìí o mo lè sùn tí yìí. ṣó ya wèrè ṣó wà ókè ṣá ò ń sinmi o ó tèmi bá fẹ́ wẹ̀ wàá dúró tì mí kí pẹ̀lú ìṣojú ẹ̀ wọ́n tún lè sùn tì mí dájúdájú ò wà òkè. ṣé ìwọ ló ní láti rò kan ọ èmi tí mo fẹ́ drive àwọn èèyàn tó dẹ̀. láàrin Mẹ́síà Ìgbé Lateef Adédìméjì Olùyẹ Adéwálé Fúnmi Awẹ́lẹ́wà Juliet Jàdó Ronke Odùsẹ́yà Alápínì Oosha Sisi Quadri Madam Sajẹ Jamiu Azeez ọmọ àdúgbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun yìí Àjọkẹ́ Alágbo subtitled in English ó ti jáde sórí VCD Kasagba marketed and distributed by corporate pictures Seriki movie ọ̀gá àgbà nínú kàṣẹ sinimá movie city Ami Arena shopping complex Bọ́ládé Òṣòdì Lagos ó tún wà ní Koma roll multimedia àti Mercury pictures l'Arena Òṣòdì sinimá titun Àjọkẹ́ Alágbo iṣẹ́ bàbá iṣẹ́ ni ó kọjá àfẹnuròyìn ẹjọ́ ó ti jáde grab your copy now. Madam. Kàyéfì ni o. Dìlú kókó. Kàyéfì ni o. Kàyéfì ńlá màmá rè o. Ìrírí ńlá rè o lábẹ́ ọ̀run. Ẹ ò gbọ́dọ̀ nà yẹ̀kú kẹ́ mọ́ bá rí ìjà ògbé o. Kódà ò mọ́jú fẹ́ dìyẹ bí àgbàdo inú ìgò. Ẹni gbé kàkà kí ọba nígbò ni ó ti fún o. Ó sọ sí ní lẹ́nu. Ó máa buyọ̀ sí o. Ọ̀rọ̀ yìí lórí àgbà kodo. Iyọ̀ mo ti à ń dúró jù ọ́ látàárọ̀. Ó kúkú ìtẹ̀lé tó burú àmọ́ ìsàlẹ̀ ògbódò ohun ìjẹ́rí ọ̀nà ló tọ̀ fún. Obìnrin sì ni olólùfẹ́ mi ẹ̀dìyẹ mi kúkú ń làágùn àmọ́ ẹran ara rẹ̀ ní ìjẹ́ ọ̀hún mi náà kì í pẹ́ déyàn yìí àmọ́ ohun tí mò ń ṣe lọ́nà òun ló pọ̀. Sáwọn nǹkan tó wá ń ṣeun ṣó ṣe kókó jù mí lọ. Má bínú Adé foríjì mi. Ìbínú ṣùgbọ́n kí ló wá bá a mú bọ̀ ó ṣàmọ̀ pé olólùfẹ́ rẹ wà níbi tí mo retí kọ̀ọ̀kan mú. Adùn ó yẹ kó o mọ̀ pé iṣẹ́ ni mo lọ ṣe kò sí nǹkan kan tí mo mú bọ̀ wá fún un àmọ́ orí ò ní balẹ̀ kó mọ̀ fara yí nǹkan mo ti bẹ́ẹ̀ ṣètò owó síbi tí mo mọ̀ ń fi sí. Mo mọ̀ tiẹ̀ bẹ́ẹ̀ iyọ̀ ó ṣe gbogbo ìgbà mi ọpẹ́ olóore àdáàdá tán. Àdáàdá tán ni àmọ́ olólùfẹ́ mi ó mọ̀ dúpẹ́ lọ́wọ́ mi. Oore tí èkánná bá ṣe fún mi fún àǹfààní ọwọ́
Nítorí oore tí bá ṣe fún orí, fún àǹfààní orí ni. Oore tí èékánná bá ṣe fún àǹfààní ẹsẹ̀. Èmi àti ẹ̀dọ̀ wà fúnra wa. Á sì jọ máa wúlò fún wa ní gbogbo ìgbà. Mo nífẹ̀ẹ́ púpọ̀. Àmọ́ ó ní ọ̀rọ̀ tí mo fẹ́ lọ sọ. Àwọn ọjọ́ tí ń lè gbé àwọn ọmọ tí wọ́n gbé àti wọ́n. Rárá o lè. Ó mọ̀ pé ju ọ̀rọ̀ lọ́kàn mi ló wà. Wọ́n jẹ́ ń sọ báyìí, kò sí àkókò láwọn sọ́njọ́. Adùn, ilé mi lọ. Sọ fún mi, Iyọ̀, sọ fún mi. Kàyéfì, kàyéfì, kàyéfì ńlá ló jẹ́ lọ. Irú ẹ̀wọ̀ túrẹ̀ o. Má bínú ẹ̀, kí n jẹ́ kí mi fẹ́ fún ẹ lówó ẹ̀. Kódà mo ti rò ó láàárọ̀ yìí wípé ó lọ jẹ́ kí n tà kí n tiẹ̀ rí díẹ̀ fún nínú ẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ẹgbọ́n nǹkan tó ń jáde lẹ́nu yín. Wọ́n ní Tóbísù ti dé o. Tó bá yá wọn lójú ti dé o. Ẹ wo gbogbo ọjà tó wá kó lórí igbá mi rè é ti tà tán. Ẹ ní nǹkan kan múlẹ̀. Ẹ ta kí ni tán ní ìta tán. Ẹ léèyàn kúkúrú èṣù ni wọ́n. Ọ̀sẹ̀ tó lọ mo wá bí ẹni kí wọ́n lè ní. Èmi ni mo tún lè yẹ tún fọwọ́ rárá. Kí ló ṣẹlẹ̀? Wọ́n ní bẹ́yìn lẹ́bẹ̀ẹ́ òṣì. Nǹkan tí mo fẹ́ sọ fún yín ni pé ẹ wọlé ẹ bá ń kówó mi. Kò sówó ti fẹ́ fún ẹ, mo máa fún ẹ lówó ẹ ní ilé. Nígbà tó ń ṣe pé mo ṣẹ̀ṣẹ̀ rajà lọ́wọ́ ẹ, ó kàn ìrì bẹ́ẹ̀ báyìí nísìnyí. Màmá, ṣé bí sọ́mùlì dàbí mo ṣe dàbí apájọ́ lẹ́ ń ṣe ni? Ṣé apájọ́ lẹ́ ń ṣe ni? Bí yóò bá rajà àwọn èèyàn máa ń sanwó padà fẹ́ tó rajà lọ́wọ́ ẹ̀ ni. Kí ló dé gan? Màá pa owó lẹ́yìn lórí o. Gbogbo àdúgbò máa péjọ o. Ẹ kówó jáde o. Ọkọ mi ọjà rí káwọ́. Mo ń jẹ́ ní owó ọjà tí mo rà nínú ìsàn. Ẹ jẹ́ bẹ́ẹ̀ yípo wọ́n ìyá ìrajà lọ́wọ́ mi ni wọ́n sanwó. Ẹ ní sùúrù, ṣé màá mi jẹ yín lówó ti tẹ̀lé ẹ̀? Ẹ ṣàlàgbà lé. Ẹ dànù ẹ ponú, orí yìí ti yí dànù. Àwítán, ẹ̀yìn ẹ̀dọ̀, àwítán ìjà ń lo kírímù, mọ́ ń lo kírímù. Owó ọjà tẹ̀ ń tà, òun lẹ fi ń lò para. Ẹ rò owó ọjà mi san. Gbogbo èrè ni màá tán, tẹ́lẹ̀ fún èmi ní owó ọjà mi sísìn. Àdúgbò yìí máa dàrú, ó máa ní títí. Ẹ jọ. Ẹ fún mi lọ́wọ́ kẹjẹ́ kí n máa bá tẹ̀mí lọ́dún sọ́wọ́. Máa kà á sí lọ́dà tí mo jẹ ẹ̀ṣá. Ṣọ́ọ̀bù kò lẹ̀ tí bá ta ọ̀sán lówó ẹ̀. Tí bá rí ní ṣọ́ọ̀bù mi, tí bá tún rí ní ṣọ́ọ̀bù mi, àwọn kọ́sọ́mọ̀ ló ṣì. Ìwọ ló mọ̀, ìwọ náà níranù. Aṣáàjẹ̀ ti sọ wú ẹ̀, ó rí bó ṣe rí. Ó dàbí àkànmọ́lẹ̀ tapo sí èṣù láàánú ògiri òkú. Ní pé. Máa mi ò fi sílẹ̀. Ó ṣe ẹ̀dúró. Ibo ló ti rí owó oṣù? Ṣé bọ́mọkùnrin tí mo sọ fún yín kó máa ń yẹ sí ilé fún mi wọn ló fún ilé ìmọ̀ rẹ̀. Ó fún ẹ lówó lójú oorun. Bẹ́ẹ̀ni máa. Ó dẹ̀ kówó dání lójú ayé. Adùn. Máa. Ó dẹ̀ kò burú. Mo ti gbọ́ àmọ́ mi ò gbà. Ó dẹ̀ òṣìṣẹ́ nǹkó wá ni. Ẹ má wọ̀. Gbogbo dání. Wow, moms, I really miss you so much. Seriously. I miss you so much too, sorry. Tí ìgbà mi ìṣẹ́ kí ni mo wá ṣe lágbègbè campus yìí? I know, right? Pẹ̀lú gbogbo ẹyin student tọ́pọ̀dẹ̀ wó yẹn ni. Okay, tani, yeah, ṣáàṣọ ọmọge, táwọn àti níta lọmọge. How are you? Yeah, I'm fine, and how was your journey? Not bad, traffic here and there, but kí ló dé tó o báyìí? Oh, mommy and more school life now. Téèyàn tó sùn, ìmọ̀ sáré jí very early, go to school, studies and everything, ṣá. Mo fi wá bí. Oúnjẹ ti kún. No, mo ní food stuff in there, more than enough. I still bought you some. Okay. Iṣu, ẹ̀wà, ìrẹsì, ẹyin, gbogbo ẹ̀. Kí ló dé? Wà nínú boot tí bá ti ń lọ́pọ̀lọpọ̀. Ẹ bá ti pè ní kẹ́ tó rà á, mo ṣì ní gbogbo ẹ̀ nílé bọ́tà kò lè wéṣì náà ṣá. Mo náwọn tí máa ń fún ní neighborhood wa bíbá, so I'll just give it to them.
Bentley. I hope those girls are not disturbing you. Won't get coke out here. Oh, serious boy. Yeah, if I said that again. I saw 2 young girls at the gate when I was coming. I hope they didn't come out of this. Mommy, what are you insinuating? Anyway, I'm sure them will see Jade. And about that, I know possible, but you want yarn out. Yeah, right. So, what would you like to eat? King or kitchen? In the special delicacy. She ain't me by now. And now? She. Mom! Shall we give me one than what to improve? Improve. She was the last time I came here. Temu tomatoes àti sardine pẹ̀lú boiled egg. Tẹ kó pọ̀ tẹ́lẹ̀ ṣe stew fún mi. That was the last time. I'm sorry, sin. What to improve now? So kill I first say. Ṣé kí bá yín ṣe fún. Nínú company. Ondo. You want to try me? Okay, mo bọ̀ ṣe máa jẹ abẹ́ ẹ̀jẹ̀. Mi ò trust it. Ó dà káwọn girls yẹn lọ sí. Mọ́mí ṣe máa jẹ abẹ́ ẹ̀jẹ̀ fẹ́ tó sílẹ̀ ṣe máa jẹ abẹ́ ẹ̀jẹ̀. Ìwọ ló fún ní ló fọṣọ ìwọ ní kí ọjọ́ jẹ yẹn. Àdìtú lọ̀rọ̀ yìí o, àdìtú ńlá, kàyéfì lọ̀rọ̀ yìí jẹ́ o, ó ta kókó. Ó di kọ̀lọ̀kọ̀lọ̀ ta so mẹ́ràn lọ́rùn. Ó dá láǹgbá tútù tá kò lè jẹ. Kò mà sọ́mọ náà tí yóò jọṣẹ́. Kò sọ́mọ náà tí yóò jẹ́wọ́. Ó máa dèwọ̀, ó dèwọ̀, ó dèwọ̀. Ó máa dèwọ̀, ó dèwọ̀, ó máa dèwọ̀. Ọ̀rọ̀ yìí dorí àgbààgbà kodò. Ọ̀rọ̀ yìí dorí àgbààgbà kodò. Ọ̀rọ̀ yìí dorí àgbààgbà kodò. Ó ṣeun ọjọ́. Àfi bí ẹni pé o ti mọ̀ pé mi àti ìyá mi nílò owó. Ọpẹ́lọpẹ́ owó yẹn o, wọn bá fi ọ̀tá wa ṣe fún. Ó ṣe ìgbà gbogbo. Adùn. Mo ti ní kó ní mo dúpẹ́ lọ́wọ́ mi ni. A ní gbogbo ohun tí mo bá ṣe fún ọ, mo ṣe fara mi ni. Ṣé o mọ bó ṣe tó lọ́wọ́ mi? Síbẹ̀síbẹ̀, mo nílò láti dúpẹ́. Ó ṣeun gbogbo ìgbà ni. Ọ̀dà náà. Nǹkan tó ló fẹ́ sọ fún mi kọ̀, má jẹ́ fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀. Olólùfẹ́ mi, o ò gbàgbé. O ò gbàgbé. Adùn. Ǹjẹ́ o mọ̀ pé àgùntàn tó bá ṣeré lẹ́yìn ọgbà, òun ni kòkó ń pàjẹ́? Bí ti báwo? Mo fẹ́ kí èmi àti ẹ jẹ èso ìfẹ́, kí n fún ẹ jẹ, kí ìwọ náà dẹ̀ fún mi jẹ. Èso ìfẹ́? Bẹ́ẹ̀ni. Anomuntoga. 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 Èso ìfẹ́? Bẹ́ẹ̀ni, èyí yóò dúró gẹ́gẹ́ bí okùn tí ó sọ wá pọ̀, gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ Adùn, kí ìfẹ́ wa lè ládùn kalẹ̀. Èmi á fún ẹ nítọwọ́ mi jẹ, ìwọ náà yóò sì fún mi nítọwọ́ rẹ jẹ. Aláìtú ni irú àlá burúkú wo báyìí lọ. Ó lè ṣàánú mi lọ. Ó lè ṣàánú mi. Kí ló dé báyìí? Kí ló dé? Ìwọ ni kíyàn jẹ lójú ohun kíyàn fi jẹ lójú ayé. Ó máa buyọ̀ sí o. Ọ̀rọ̀ yìí dorí àgbààgbà kodò. Ọ̀rọ̀ yìí máa dorí àgbààgbà kodò.
Adùn. ọ̀rọ̀ yìí dorí àgbààgbà kó. Adùn. Dorí àgbà kodò. ọ̀rọ̀ yìí dorí àgbààgbà kodò. Mo ní mi mọ̀ bóyá mo bá Adùn lé ni mà. Bẹ́ẹ̀ ni. Ó wà ní. Ọlọ́run sí. Ẹ jẹ́ pé mo mọ̀ rí. Mami, orí ẹ̀ kúrò. Ilé ibo ló ń wọ̀. Ó máa gọ o. Ó máa rẹ́ni kọ́ ẹ o. Ó ń gbá bẹ́ ọwọ́ tèmi fẹ́ kọjá wọnú ilé mi. Ìwọ ò rí bẹ́ẹ̀ mi ṣe sọ̀rọ̀ ni. Tí mo sọ pé ó wà lé, ó ti mọ̀ wípé mo bí ẹlẹ́gàn nìyẹn. Òwò àwọn ọmọ tó bá tiẹ̀ wá ń sọ wípé gbogbo èèyàn bí ìfẹ́ ẹranko ìwọ yìí ló máa lò ìwọ ọmọ tèmi wá. Wọ́n ń pe gbogbo èèyàn kó yọjú ọ̀pọ̀lọ́ ẹ̀ náà tún sọ pé mo wà lé. Ta ni ẹ́ tó ìwọ ọmọ mi wá? Wá tó o bá fẹ́ kí nǹkan míì kó ṣe ẹ́, tó o fẹ́ kí n wọ́n èpè burúkú fún ẹ, tó bá pè látẹ̀ni lọ nǹkan á ṣe ẹ́. Kó pa alájàre kó dànù. Kíni àbí wèrè wà lára ẹ̀, wèrè ara ẹ̀ wọ́n ìwòsàn tó olóṣì orí bó ṣe rí. Ó dàbí ìgbà tí gbogbo Nàìjíríà jẹ́ nǹkan fọwọ́ nù lára. Ọ̀rọ̀ náà kan mí lóminú bẹ́ẹ̀ ni ó tojú sùn pẹ̀lú ọjọ́ orí mi yìí ìyá mi ò gbọdọ̀ rí mi pẹ̀lú ọkùnrin kankan ṣe bí wọ́n ti èsì láfẹ̀sọ́nà tí sì mọ̀ ń wọ wá dáadáa tí mo sì mọ̀ bí ọkùnrin bá wá mi wá sí ilé wa mo ti dáràn. Èmi ò bá ní pé kò fi sùúrù sọ̀rọ̀. Òbí ẹni bá fi jọ lọ. Lẹ́yìn Ọlọ́run, òbí wa ló kù. Àwọn àgbà náà dẹ̀ ló wí pé nǹkan tágbà bá rí lórí ìjókòó. Bọ́mọdé gun òkè àjà kò lè rí. Ìyẹn túmọ̀ sí wípé àwọn òbí wa mọ ohun tó ń sọ, wọ́n rí jù wá lọ. Ṣe sùúrù o. Ọ̀rẹ́ mi, ṣe sùúrù o. Mo ti gbọ́ mo sì ti gbà ṣùgbọ́n nǹkan tó mọ̀ ní wípé mo fẹ́ gba òmìnira lọ́dọ̀ rẹ̀. Òmìnira bíi ti báwo? Fẹ́ gba òmìnira lọ́dọ̀ rẹ̀ ó ti sùn mí. Shout out to my baby where they show me love. Where they show me love. Shout out to the bitches where they play me tough. Where they play me tough. Say my baby tell me boy you no go fall. Say you no go fall. And your mommy got that out loco. Oh no. So I won't leave my baby for nobody. So I just want my baby to come body like that too. So I won't leave my baby for nobody. So I just want my baby to come body like that too. Number one for my playlist. Superstar, she be A-list. Baby, you better go Joe. Baby, you better go Joe. Shout out to my baby where they show me love. Where they show me love. Shout out to the bitches where they play me tough. Where they play me tough. Say my baby tell me boy you no go fall. Say you no go fall. And your mommy got that out loco. Oh no. See your backside, oh mad, oh mad, oh mad. Call me killer boy, just paddle. Okay. She be my star. Hey, hi. Guy, what's up? Don't stop me. What are you doing with my girlfriend? Kí ló ṣe pẹ̀lú girlfriend? Yeah. Kí ló ṣe pẹ̀lú Bukky? And you
you, Bukky, girlfriend mi ni Bukky. See, Sani ba blame tí ó bá jẹ́wọ́, kí ló ń tẹ̀lé fún? Tí ó bá jẹ́ pé olè, olójú kòkòrò, oníjẹkújẹ, wọ́n bíà, afọ́fúngbẹ́mu tó jẹ́. And you knew ó dẹ̀ máa regret ẹ o. Fàyè ó máa regret ẹ o. Yeah. Guy, be calming down. Do you know you are embarrassing me? Like you are embarrassing yourself. Me? Yes, because your assumption, your claim or whatever is wrong. Bukky is just a friend. You know, Bukky, she's just a friend. Yes. Ó dẹ̀ ń parọ́. Mo ká ẹ báyìí. Ó dẹ̀ ń parọ́. Ṣé ọdẹ ọbọ bí tiẹ̀ ló pè mí ni? Afáyé kò dẹ̀ dá o, kò dẹ̀ dá o. No, ọ̀dàlẹ̀ rẹ ni ẹ o. Ọ̀dàlẹ̀ rẹ ni ẹ o. Oh, guys, you know what? It's your fault. So, èmi ló lánàá tó pè lọ́bọ̀. Bí ò bá kì í ṣe ọ̀bọ, ṣé ẹ̀bọ ni mo mọ̀ pé ó máa ń jẹ iṣẹ́ ọ̀rẹ́ ẹ̀? Ó ti ń jẹ iṣẹ́ ọ̀rẹ́ ẹ̀. Okay, before stepping out from your house this morning, did you by any chance wara in the mirror? Ṣùgbọ́n ọ̀gá ló jọ̀bọ̀. Yes. And it is not your fault. Kò ń ṣe fault ẹ̀. Èmi tí mo stood so low, tí mo ń bá rú ẹ ṣọ̀rẹ́ in the first place. Because ká ní mi ò bẹ́ẹ̀ ṣọ̀rẹ́ ni, mi ò rí nǹkan náà tó fẹ́ fún ẹ ní guts láti máa dín swag fún àlànà kó mo bá mi sọ̀rọ̀. You are not in the same caliber. Fàyè. Èmi àti ẹ̀ ń ṣe sàwáwù rárá. Yes. Èmi ló ń bá sọ̀rọ̀. Ọmọ tí oníran ni ọmọ oníran lèmi. Èmi mọ̀ ní pé kí n dẹ́pọ̀ ọmọ sọ pé kí n wò ó kéé kí n má jẹ́ kó feel pé kò feel kí bóyá o já mọ́ nǹkan kan. Does that give you any right to talk to me anyhow? Sorry, èmi tó bá jẹ lọ because of this day. Tó bá try next time. Fàyè ó máa tẹ́ o. Jọ kí ló ní tẹ́lifíò ní rí? Kí ló ń gbé kiri tẹ́lifíò ní rí? What is wrong with you? Abẹ́ nítorí jẹ́ kí n bá bọ̀. What is wrong with you? It's just me bàbá ìlà ọ̀. Èmi náà pè mí ọmọ kẹ́kẹ́. Don't do me. Are you okay? Ó náà rí bẹ́ẹ̀ jẹ́ sí mi. Don't break me. Kò sí kòkó láàrin mi àti ojú friend. Friend? Ó dẹ̀ máa tẹ́ o, ó máa regret ẹ o. Ó ń jẹ́ kí ọ̀rẹ́ mi jẹ iṣẹ́ ẹ. Ó jẹ́ kókó èmi ìwé ní àti ẹlájọ́ wọ kò fàṣẹ báwo máa ṣe máa dé ìtẹ̀. Fún o ti fún ọdẹ ọbọ bí tiẹ̀ ló pè mí àbí? Ọdẹ ọbọ bí tiẹ̀ ló pè mí. And it's not good, kò dé dá. Abẹ́ chill man, yo. Don't break me. Màámi, pẹ̀lú ọjọ́ orí mi, ṣé mo kéré jù láti ní àfẹ́sọ́nà? Ẹ ń fẹ́ rí ọkùnrin kankan mọ́ mi. Ẹ̀yin àgbà náà lẹ́bọ̀. Tẹ́ni tí ò bá níjì, obìnrin ò jẹ́ kú mọ́lú. Ẹ sì ti mọ 2 sí 3 náà àwọn ọ̀rẹ́ mi tán ti ń ṣàbíyamọ ní ilé ọkọ. Bó wá ni tèmi ṣe jẹ́ màámi? Adùn ọlá má wàá gbọ́ aláàgò ṣiṣẹ́ dúró de àsìkò tìyẹ. Àwọn ọkùnrin tó wà lóde ìsìn ẹlẹ́tọ̀ ló pọ̀ nínú wọn. Èmi ò dẹ̀ fẹ́ pé kó fi páńpẹ́ wọn nẹ̀. Ọkùnrin tó máa fẹ́ gbẹdọ̀ máa bá ara yín kalẹ̀ Ọlọ́run máa pèsè fún ẹ nírọ̀rùn nẹ̀. Wo mo mọ ohun tí mò ń sọ o, tèmi dẹ̀ yé mi, ìwọ ni kò lọ fẹ̀dọ̀ lórí òróró. Ó dáa, ṣé gbogbo ọkùnrin náà wà ní ẹlẹ́tàn ìlà? Jọ ìwé ló kọ́ sórí ọ̀tún tó kọ́ sórí òsì tàbí fẹ́ mọ owó èyí tó jẹ́. Èmi mo ṣàbí ẹ ó dẹ̀ lè rí kòtò lẹ́kẹ̀ẹ́ ní kókó sí. Ẹnu mi èyí ti bá di bẹ́ẹ̀ sọ̀rọ̀ kò gbọ́ mo lè fi gómìn fún ẹ kó má gbà. Ó dáa. Òní ni ọjọ́ ìbí adùn olólùfẹ́ mi, ẹni bí ọkàn mi. Ọ̀pẹ bí pẹpẹ ṣe ń pẹ́. Àmín. Ẹ̀mí rẹ̀ ogun. Àmín. Ọ̀pẹ bí àwọn àgbàkan tí wọ́n pẹ́ títí tí wọ́n fọmọ oṣù ń dè sọ́run. Ọmọ òwú jẹjẹjẹ ó dábẹ́rẹ́. Inú rẹ̀ ó dùn dálẹ̀ o. Torí wọ gangan ni adùn tí ń bẹ́nu yọ̀mí tí yọ̀mí fi ń ládùn lójoojúmọ́. Ó ṣe ń yọ mí. Tí kò bá sí ìwọ iyọ̀, báwo láyé mi àjọ ṣe fẹ́ rí? Ṣé ládùn mi ò bá dòfo? Ìwọ ni iyọ̀ tó mú ayé mi dùn. Tí ò bá ń ṣe ìwọ iyọ̀, bó ni ayé mi adùn bá ṣe rí? Mi ò ní gbàgbé ìwọ iyọ̀ nínú ayé mi adùn kí adùn mi má bàa dòfo.
Adùn. Iyọ̀. Ọjọ́ kì í pẹ́ kó má dé àfàìmọ́kà. Ẹyẹ tó bà lórí igi tí òkè ẹ̀yìn ọ̀rọ̀ ló ń rò. Tèjòyéjò tó fi ń fàyàfà nílẹ̀lẹ̀. Àmọ́ mo ní ẹ̀bùn tí mo fẹ́ fún ẹ fún ọjọ́ ìbí ẹ. Ẹ̀bùn. Bẹ́ẹ̀ ni. Wúrà ni tí mo fẹ́ fún olólùfẹ́ mi nítorí pé kò dàbí wúrà lójú mi. Ó ṣọ́ ìgbà gbogbo ìrọ̀ ayé mi. Tí o wá rí ẹ̀bùn tí mò ń fún ẹ, ó ṣeé ṣe kó kéré lójú rẹ. Àmọ́ má fojú tẹ́ńbẹ́lú rẹ o nítorí pé ẹ̀bùn iyebíye ni. Bí àwọn èèyàn bá sì ti ń rí lọ́rùn rẹ, wọ́n mọ kàrámù rẹ, wọ́n sì mọ̀ ṣe dànsáàkì fún ọ. Bẹ́ẹ̀ ni. Ó ṣọ́ ìgbà gbogbo ìrọ̀ ayé mi. Yẹ wá mọ̀ lọ tí mo pẹ́ mi lọ́jọ́ òkú. Ṣé ẹ̀rẹ̀kẹ́ ọmọ ẹranko bá bàjẹ́, ọmọ ènìyàn ní gún yànmùyànmù. Mi ò ní gbà! Mi ò ní gbà! Mi ò ní gbà! Mi ò ní gbà! Ìjì tó jà yìí ó fẹ́ gbé mi lọ. Ta ni wọ́n ro tèmi fún? Ọ̀rọ̀ ayé mi ò dọ̀wọ́ rẹ Ọlọ́run. Àlákàlà tí ń bọ̀ mọ́lẹ̀. Ọmọ bó ṣiṣẹ́ olówó, ọmọ bó ṣiṣẹ́ olówó, orúkọ àwọn bàbá rẹ̀ ni. Ọmọ lọ́jọ́ bí aṣọ òfin ayé, ọkùnrin túbọ̀ fani, mi ò ní fi ẹ́ ṣàwádà, gbogbo àdáwọ́lé ẹ̀ máa yọrí sí mi. Gbogbo tá à ń wojú láti rí pé kọ́lọ́ ìṣẹ̀fọ́ ó máa ṣe gbogbo ẹ̀ láti yọrí fún mi. Mi ò ní wá ẹtì o, èmi náà tí mi lọ báyìí fún ẹ. Ọmọ lọ́jọ́ bí àti bẹ́ẹ̀ fọ́. Ẹ ṣe màámi, ẹ ṣe. Màámi. Wá o, ọjọ́ ayọ̀ lọ́jọ́ èmi o, ọjọ́ ìdùnnú ni, ọjọ́ tó jẹ́ pé ká máa rẹ́rìn-ín ni, torí tó ṣe kí ni tó wà lọ́kàn ẹ̀. Mo ti gbọ́ yín mọ̀. Ìlú líle. Níbo ló ti rí léyìí? Góòlù màlélé yìí, góòlù ńlá pàápàá yìí. Níbo ló ti rí? Ṣùgbọ́n ọmọkùnrin tí mo sọ̀rọ̀ ẹ̀ fún mi nìyẹn, tí mo ló máa ń yọ sí mi lójú ọ̀run. Nǹkan tó fún mi látòjú ọ̀run ló tún bá mi já ojú ayé. Màámi, ó ti sú mi. Ṣé ẹ tí wọ́n fẹ́ gbọ́ màámi? Mi ì mọ bó ṣe mọ̀ pé èyí ni ọjọ́ ìbí mi. Ó fún mi bí ẹ̀bùn ọjọ́ ìbí mi. Màámi, ó ti sú mi. Màámi, máa padà sí i náà. Torí wípé kì í ṣẹ́jú ìlú náà, ojú ọmọ ló pọ̀ wọ́n. Mo rìn mo débi tí mi ò dé rí láyé mi lórí kí n lọ́mọ láyé. Ìgbà tí mi ò tí ì bímọ àwọn ẹbí ìbàdàn ẹ̀ wọ́n láwọn máa lé mi jáde. Òun ló mú èmi náà wá tẹra mọ́ ẹ̀ràn títí tí mo fi wá débi tí mo ti rí ẹ. Bàbá. Lórí ọ̀rọ̀ rẹ
mo sá sí gbàrà mo sá sí gbòòrò mo tẹ́lẹ̀ mo tẹ́ òkè kọ́ lè dọ́lọ́mọ mo gbọ́ tó mo gbòtì mo gbá wájú gbẹ̀gbẹ́ ń bọ̀rọ̀ náà wá dé gógó ara mi mo gbọ́dọ̀ mi lọ omi kọ̀ọ̀kan ló máa fún mi. Yé bàbá kí la máa ṣe. mo wo kí ló dé kí ló ṣẹlẹ̀ agbúdọ̀ mo kọrí ọdọ̀ àpáta. ẹ ṣé bàbá. àpáta jòwè ó pẹ́ náà kò rọ́ máa múlẹ̀. tèmi bá mi mo dárò bàbá kí tí wàá ni màá ṣe báyìí. ló mú mi kúrin àjò mi mo gbọ́dọ̀ jí lọ igi kọ̀ jálẹ̀ kò rọ́ máa sílẹ̀. bàbá nìyẹn ló tún já sí ayé mi ẹrù mi rè ń ta. mo wá wò pé tó bá kọlẹ̀ tó bá kọ òkè ó níbi káwọn gbé sí ló mú mi gbọ̀ngàn afẹ́fẹ́ wò afẹ́fẹ́ gbà mo ń rọ máa fún wa. ó bẹ̀rẹ̀ láti fún mi lọ́mọ. ọlọ́run ṣé o ẹ ṣé bàbá ẹ ṣé. àwọn ètùtù kan wà tá a sì tá a bá ti parí ètùtù tó bá ti di lọ́la òde yìí èmi rẹ nírìn àjò tá a rìn lọ́dọ̀ afẹ́fẹ́ kó lè ṣe àṣekágbà àti fún ọlọ́mọ. ẹ ṣé o bàbá mi ní wáyé tí ẹ wo bàbá tí mi ò bá má finú ṣoyún lọ́dún yìí àwọn ẹbí ọkọ mi ti ṣetán láti da ẹrù mi síta mi ò dé fẹ́ kíkẹ́ mi gbé ní ọkọ mi. ẹ ṣé ọmọ yọyọ ní alájí ọ̀gẹ̀dẹ̀ gbọ́dọ̀ kó yàgò àṣírúgbàjá wọn pè kan ọwọ́ ọfọwọ́ rẹ̀ gbọmọdé ó sì fi gbọmọ fún. àbí ẹ ṣé bàbá ẹ ṣé bàbá mi ẹ ṣé èmi nìkan tán. abẹ́rẹ́ ní fẹ́ẹ́ gbẹ̀dẹ̀ fún ẹ̀kúùkù lẹ́lẹ̀ ní fẹ́ẹ́ gbẹ̀dẹ̀ ọ̀sà. afẹ́fẹ́ o afẹ́fẹ́ tí fẹ́ gbèrè òkú mo fẹ́ rí ọ ẹ̀kúùkù lẹ́lẹ̀ tí fẹ́ gbèrè ọ̀sà mo fẹ́ rí ọ níwọ̀nra ṣàṣà ọwọ́ kan ọ̀pá tẹ́wọ́ mọ́ ẹsẹ̀ kan òrìn kirikiri jánà nílòdì àpò olúkiribí tí níjẹ́ kí n sa àwọn olóde pẹ́rú ó ní ará ayé mèrò ọ̀run mo mọ̀ ọ́ torí òkè náà èmi ti gbàjà ojú sì ti torí ojú tó kó tilẹ̀kùn kan gbọ́dọ̀ tilẹ̀kùn ọjà mọ́ tó bá bẹ́ mẹ́sẹ̀ àkùkù ni mo fẹ́ rí ọ tó bá fẹ́ múni àbájá mo fẹ́ rí ọ tó bá fẹ́ dín ìrókò déta mo fẹ́ rí ọ tó bá bẹ́ lóríta mẹ́ta àgbà sálà mo fẹ́ rí ọ. abẹ́bẹ́ o. káwọ ìpa wa jẹ́ táwọn bá kéré àwa tẹ́ni táwọn bá dàgbà wa gùn tẹ́. àwo. iná dí á fún ọ̀pọ̀tọ́ ọlọ́mọ yọyọ tísà rẹ̀ mo bá dùn ọ̀pọ̀tọ́ ọlọ́mọ yọyọ afẹ́fẹ́ o. àwo. ẹni olúbi ni wà á gbọ́dọ̀ ráwọn ọmọ mọ́ ayira oko ọ̀pẹ̀ mọ́mọ́ jẹ́ aráhùn ayira oko ẹni olúbi ni wà á gbọ́dọ̀ ráwọn ọmọ mọ́ ayira oko ọ̀pẹ̀ mọ́mọ́ jẹ́ aráhùn ayira oko lórí ọmọ yọyọ nílé alájẹ ọ̀gẹ̀dẹ̀ gbọdọ̀ kóyà gan ayira oko ọ̀pẹ̀ mọ́mọ́ jẹ́ aráhùn o ayira oko. lórí ọ̀rọ̀ àdìkẹ́ bí ó ṣe dọlọ́mọ láyé tóun náà ọ̀rọ̀ ọmọ gbẹ́jọ́ látòrí rẹ̀ wà ní. awo ní kò náwó àlàáfíà rẹ̀ torí mo ní ohun púpọ̀ láti ṣe. olùkì bínú olùkì bínú olùkì bínú ọ̀rà kì í bínú ọ̀rà kì í bínú ọ̀rà kì í bínú ọ̀rà ọ̀sìn kì í bínú ọ̀sìn kì í bínú ọ̀sìn kì í bínú ọ̀sìn. lórí ohun tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ń bó bá ilé délé kó fi fọ́kàn mu ká tó rí oṣù kan yóò finú ṣoyún bẹ́ẹ̀ yóò sì fẹ̀yìn gbọ́mọpọ̀ àmọ́ tẹ́tí rẹ̀ bẹ̀rẹ̀ jẹ́ kó gbọ́ mi o ọmọ náà bá wá jọkùnrin yóò ṣiṣẹ́ sin èmi afẹ́fẹ́ fún ọdún 23 bó bá wá ṣe é sí bọ́mọ náà bá jóbìnrin yóò ṣàyà èmi afẹ́fẹ́ fún ọdún 23 ó tẹ́ ọ lọ́rùn àbí ò tẹ́ ọ lọ́rùn rò dáadáa o nítorí ọ̀rọ̀ kan tá a bá sọ lénìí àdègún. ṣé bí màá ṣàbímọ tó bá ti jẹ́ pé ń bímọ kò sí wàhálà. olóòtú ọlọ́run àwọ̀ ìdínkù àjẹ́ asọ̀nà ni oògùn ọ̀fẹ́ kẹlẹ́ bí gbọmọ ọlọ́mọ ayáyé ẹ̀sìn mo dúpẹ́. lọ́jọ́ ọmọdé bá múlẹ̀ nínú
lọ́jọ́ tí ó dalẹ̀ kò lè mọ̀. Mo ní pé ẹni iṣu ló gbàgbé. Adé ọ̀rọ̀ báyìí lẹ bò mọ́ra tó ẹ̀ lè sọ fún mi. Kò dáa o. Mo ṣàṣọ náà gbogbo ẹ̀ ló dàrú mọ́ mi lójú. Bẹ́ẹ̀ ni mo ní ọkọ mi ò fẹ́ tètè sọ fún ẹni torí wípé mo mọ̀ pé tí bá sọ fún ẹ egbò ọkàn ló máa jẹ́ fún ẹ. Dáríjì mi ọkọ mi. Mi ì bínú màámi, mi ì lè bínú sí yín ṣùgbọ́n ẹ bá mi sọ fún wọn o. Mo ṣáà ti pé ọmọ ọdún 23 báyìí kó tú mi sílẹ̀. Mo ń dúró dọjọ́ bí ẹ kórè kọjá kí n tó padà lọ sọ́dọ̀ bàbá ni gbogbo ẹ ti di ṣíṣe báyìí. Àkókò mo dé o ibikíbi tó o bá wà sáájú ẹyẹ ń tẹ̀kú dé ilé àsùpáradà ń tíjí àjà. Àkókò ibikíbi tó o bá wà kó o yọjú sí mi. Ìwọ ló ń darí omi òkun ló ń fẹ́ nínú ìjì ọ̀sà. Ìwọ ló ń fẹ́ káàkiri gbogbo ayé tí tewé tegbò tí a fi ń mí lògbòlògbòlògbò. Àbẹ́bẹ́ o mo fẹ́ rí ọ. Báwo bá kéré àwa jẹ ní? Báwo bá dàgbà wa bùfẹ́? Àwọ̀ yìí pa wá jẹ́. Káàbọ̀ kùnrin ó ṣeun ó ṣeun. Ẹbọ rẹ̀ rè ọmọ yìí ti pé ọmọ ọdún 23. Yànda rẹ̀ kó mọ́ sáyé. Bá a bá fàgbò fẹ́gún ṣe là á fokùn rẹ̀ lẹ́. Wọn ò ní gbà lọ́wọ́ rẹ̀ àwọ̀. Lóòótọ́ èmi ni mo ṣàdéhùn pé tọmọ náà bá pé ọmọ ọdún 23 wọn ò fi sílẹ̀. Àmọ́ ní báyìí mo ti yí ìpinnu mi padà. N ò jọ̀wọ́ rẹ̀ mọ́. Nítorí pé mo ti nífẹ̀ẹ́ rẹ̀ ni. Bó ṣe wà yìí ó ti dáyà òòṣà ó ti dáyà òòṣà ó ti dáyà òòṣà. Èèwọ̀ ni ẹnikẹ́ni ò gbọ́dọ̀ tún dédìí rẹ̀ mọ́ torí ibi tẹ́kùn bá pàjàǹjà sí. Ẹranko kẹ́ranko tó bá ṣàfojúdi tó bá kọjá ń bẹ̀ yóò dọ̀bẹ̀ àwọn ọmọ orí ọ náà. Ó má yàdé o. Èyí lè. Ṣèbó ti fetí rẹ̀ gbọ́ kó ti dáyà òòṣà. Ẹ bá mi lẹ́yìn kó má ṣe bẹ́ẹ̀. Ẹni kó má ṣe bẹ́ẹ̀ fọ́tọ̀ torí Ọlọ́run. Kò ṣe bẹ́ẹ̀ fẹ́mi náà rí. Wọ́n tó rí. Àdéhùn làdéhùn. Àdéhùn tó ṣe kọ́ yẹn. Àdéhùn tó ṣe kọ́ yẹn. Ìyá wa ẹ mọ̀ pẹ̀ láàrin ìyó ẹ mọ̀ pátẹ́gùn ni o tó bá gbé ṣéèkì rẹ̀ dé ó lè ká gbogbo oyún lẹ̀ o. Kàyéfì 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 ńlá ló jẹ́. Báwo mo ṣe fẹ́ ṣọ̀rọ̀ ayé mi báyìí? Ẹ dúró. Ta ni mo fẹ́ ro tèmi fún gangan? Ta ni mo fẹ́ dá lẹ́bi lórí ọ̀rọ̀ ayé mi? Ṣé bóore ni màá mi ṣe? Àwọn náà ṣáájú ọmọ ni. Kọ́ má bàa lé wọn kúrò ní bàbá mi. Ṣé bí màá ṣe máa bọ́rọ̀ ayé mi lórí rẹ̀? Ẹlẹ́dàá mi gbà mí. Ẹlẹ́dàá mi gbà mí. Ẹlẹ́dàá mi gbà mí. Ayé mi gbà ó tójú sú mi. Ta ni mo mọ̀ tí mo wá ṣe? Ìdúró sí fún mi mọ́. Ìbẹ̀rẹ̀ ò sí fún mi mọ́. Ṣé mi ò ti ṣe ọ̀rọ̀ ọmọ ṣe báyìí? Àlùjọ̀nù afẹ́fẹ́ ó ti ṣoore ó lóṣòó tì í. Ta ni mo fẹ́ ro tèmi fún? Ejò ta ni mo fẹ́ pè kalẹ̀ tí mo fẹ́ ṣàlàyé ohun tó ń ṣe mí fún báyìí? Níbo ni mo mọ̀ tí mo tún fẹ́ gbà? Ọlọ́run má má jẹ́ kí n ṣọ̀rọ̀ ọmọ ṣe láyé mi. Wá ṣàánú mi. Kábíyèsí
jọ̀wọ́ dá sọ̀rọ̀ ayé mi má jẹ́ kí n wáyé bí aláìwáyé jẹ́ káyé mi ó ní ìtumọ̀ jọ̀wọ́ bá mi ṣe gbogbo. Ó yá jàre. Obìnrin ṣe tó dáa dé dúró, let's go jàre. Kò possible, a máa tuntun torí yìí, kò possible. Ó sunkún ló sọ. Kí ló ṣe? Fún iṣọ́. Kí ló ṣe tó ń sunkún? Talk to me now, fún iṣọ́, what's wrong? Hey! Your cook man. How come you're sick ni? Oh damn. Oh. Ṣé mo fi máa parọ́ fún ẹ àtọkọjá sí inú ọmọ táríkà wọ́n yà mí lẹ́nu ìṣó ẹ̀kọ́ tó ń sọ ìṣá ṣé mo fi máa parọ́ fún ẹ góòdù lọ́rùn ọmọ táríkà níbo ló ti fẹ́ rí kó máa tó kọjá ṣá tó bá ti ń lọ ọrùn ṣáà ní kó máa wò ọrùn tó lọ wọ́n ti lọ. Ilé ò tẹ́ gbọ́dọ̀ gbọ́ èèyàn. Mo tọ́ ló sọ gbọ́dọ̀ olówó ńlá ló wà lọ́rùn ọmọdé. Ṣé mo fi máa parọ́ fún ẹ? Mi ì lè parọ́ fún ẹ. Olóhùn kan ló mọ tó ti rí góòlù tó wọ́n bẹ́yìn tó mọ ọkọ tó máa ṣẹlẹ̀. Sórí góòlù yẹn àjẹmọ́nù àwa ni wọ́n rí àwa máa dá wọn lọ́wọ́ ni àwa dá ọdún lọ́wọ́ ni. Tàbá wa gba ṣéènì lọ́wọ́ ẹ̀ kí la fẹ́ fi ṣéènì góòlù ṣéènì ṣe. Ṣé sórí ẹ̀ pé ìrírí ààrẹ kí la fẹ́ fi bí ṣe àwọn máa lọ ká ni àwa ti dolówó nìyẹn. Dáadáa ọpọlọ ẹ̀ pé ìkọ́ni mi máa ń láì jẹ nìyẹn. Àti góòlù ti wá ní góòlù. Ilé ọkọ nìkan la ti ń bọ̀. Àmín. Kọ́ ló ń gbàdúrà sí àmín. Àti pé wọ́n kúkú ń wá, ìwọ ni kò mú kan nù wọ̀. Àbòdè ọ̀rọ̀ màámi. Mo mọ̀ kókó dùn lémi náà ni. Mo mọ lágbára Ọlọ́run. Ọkọ àfẹ́sọ́nà tó máa ń bá ẹ̀ka lẹ́nu náà máa ṣe fún ẹ. Lágbára Ọlọ́run. Mo ṣàmì. Èmi ti fẹ́ máa lọ ní ìgbè. Ṣé ẹ̀rọ? Dábọ̀, ó dábọ̀. Nínú tó lọ́ba tó níjòyè lọ́sàn-án gangan wọ́n wá yọ ọ̀bẹ sí ẹ wọ́n gba góòlù ọrùn ẹ. Ọlọ́wọ́ bí ẹ ṣé ọ̀sán ṣe ìkọ̀kọ̀ fún ẹ ṣé kò wọ́n fọwọ́ kankan pẹ̀ góòlù nìkan lọ́gbà kò sí wàhálà mo máa délé balẹ̀
máa dé ilé bá jọ́ǹjọ́ ṣe ìkọ̀kọ̀ fún ẹ. Ẹ ó yá gbèké. Máa wọlé bọ̀. Máa wọlé bọ̀. Máa dọ́jọ́ bá dé. Máa wọlé bọ̀. Kábùkì ya tètè jáde kó wá fún wa ní bí ìlú la lè tánú. Tó wá fún wa ní 50,000 àti lówó nìyẹn. 50,000 báwo kí ló ṣe ẹ mo mú ẹwà bíbá yìí náà ó rẹ̀ ń bẹ́ aláyé farabalẹ̀ jẹ́ kó jáde náà náà. Ok àjẹkùnlówó. Afa market don dig am gold big gold. Ẹ̀ka gold. Mo máa lọ gbé machine ẹ wá. Mo máa fi machine wọn. Tóbi báyìí. Dada ọjà tí ìwọ ta fún mi ní last time tí ìwọ wá sí ibi rádaràda ní ọjà náà rádaràda ni agídí ni mo fi rí ta fún àwọn tí mo ta fún. Gbàgbé tiẹ̀ ó ti lọ tẹ́lẹ̀ gold ńlá àní wọ́n gbé machine wa kó wá fún wọn. Alánimọ̀yá òkùnkùn nímẹ̀kù orí ọ̀gá òpẹ́ méjì tó fi ń ṣọwọ́. Ọ̀fàfàfà ọ̀pẹ̀lẹ̀fẹ́ yàbàbà. Ẹ̀fún ọmọ fún èdìyẹ ọmọ ìdímẹ́rẹ̀ ẹ̀fún àti èdì ẹrú onífẹ̀ ni wọ́n ń ṣe ẹ̀fún kó ọba mi fún wọn. Èdì kò dì wọ́n dalẹ̀ kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ tó àbàwọ́n èṣù. Ẹ̀kọ́ àfúwá lówó gidi. Mú góòdù ajáfà góòdù. Góòdù ńlá. Ó ti fún ẹ nígbà tí a fẹ́ jáde lọ ní ìkíní ẹ̀ náà. Mo sáré nígbà tá a fẹ́ fún òbí kan náà ṣé mo mọ̀ náà sí ẹ̀ náà. Ṣùgbọ́n mo rè é ìwà bomi náà. Wọ́n ló gba góòdù. Aláyé mú góòdù jáde jáde. Ṣé mo fi máa gbá lọ́sùn ẹ̀ wá? Dada ó tún ti bẹ̀rẹ̀ rádaràda tí wọ́n máa ń ṣe. Ó tún ti bẹ̀rẹ̀ rádaràda. Ìwọ pè mí wá síbí láti wá ṣe rádaràda yìí. Dada mo ti fún ẹ náà oníṣẹ́ ẹ wá purọ́ fún mi ẹ mú mi jáde nígbà tí mo ṣe nǹkan tó serious nínú ilé ẹ wá pè mí jáde láti. Sórí pé oúnjẹ kó sọ̀rọ̀ sí mi báyìí. Ṣé nígbà tí mo fún ẹ góòdù mbẹ́ ṣé bóyá bàtà ń sáré. Ta ló fún góòdù? Mo ní ọ̀rẹ́ mi dada Allah zai sine ma fa gaskiya Allah zai sine ma ka shaida kawai banza in ka zo nan kuma ni ne zan kashe ka da kaina. Sórí bó ti kékeré. Ìwọ kọ́ ló fà ṣe kékeré. Mo ń bá dá. Níwọ̀n bá àgbà tí mo bá sì lẹ̀ èèrà ò ní rà ẹ̀ ó mú jẹ gbé adùn olólùfẹ́ mi. Wúrà tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ rí mo ti bọ̀ ká padà mo sì ti dá sẹ́ẹ̀rí àtúntò. Adùn ẹ̀yìn mi. Mo ṣe ń gbogbo ìgbà ṣùgbọ́n tí ò bá ń ṣe ẹ̀rọ tí báwọn ọmọkùnrin mi ò bá ṣe ìtọ́ sì mú jẹ̀bi náà ìwọ̀n mo pẹ́ lọ́wọ́ rẹ̀. Olólùfẹ́ mi àwọn ọgbọ́n òjẹ́ sọ̀sọ́rù rẹ̀ ṣòro mọ́ nítorí ẹni tí Ṣàngó bá tọ́jú rẹ̀ yagi lóko tó bá gbọ́ dídú àrá adùn yóò sá pamọ́ ni. ọmọ ìfẹ́ bẹ́ẹ̀ ni ayé mi. Àmọ́ olólùfẹ́ mi ó ṣeé ṣe kí n mọ̀ yẹjú sí ẹ fún ìgbà díẹ̀ àmọ́ mo fẹ́ kó o mọ̀ pé ní ìgbàkígbà ẹ̀mí mi àtọkàn mi ń bẹ pẹ̀lú rẹ ní gbogbo ìgbà. Kódà kò sí wàhálà yẹn. Wọn ò gbàgbé olólùfẹ́ mi ilẹ̀kùn àṣẹ mi wọ́n jẹ́ kẹ́nìkan kan ó kàn ó débi tí wọ́n ṣì wò. Kò sí wàhálà. Bẹ́ẹ̀ni nítorí pé aṣọ ẹkùn kò sẹ́nìkan kan tó yẹ kó wọ̀ ibi tí ẹkùn bá pàjáǹjà sí bá a bá rí ẹranko kẹ́ranko tó bá kọjá ń bẹ̀ irú ẹranko bẹ́ẹ̀ yóò dọ̀bẹ̀ ní lẹ́sẹ̀kẹsẹ̀. Màámi ṣé bẹ́ẹ̀ ṣe máa wò mí níran ilé táyé mi dẹ̀ bàjẹ́ lọ màámi. Màámi ṣe bẹ́yìn àgbàlẹ̀ sọ pé tí ẹ̀rù bá kanlẹ̀ tó bá kòkè ó tún níbi tá à ń gbé sí. Màámi bo lẹ fẹ́ bọ́rọ̀ mi sí bo lẹ fẹ́ gbé ọ̀rọ̀ mi sí. Màámi ó ti sùn mí. Ǹjẹ́ ọmọkùnrin yìí tó ti dá chain padà? Ó dá sẹ̀ríà fáwọn tó gba chain lọ́wọ́ mi. Màámi
ó ti sún mi. Ó ti sún mi mami. Adùn ọmọ mi. Màá. Èmi ò dákẹ́ lórí ọ̀rọ̀ ẹ o. Mi ò sàn fún mi ò sàn mí. Kódà mo ti lọ síbi oríṣiríṣi lórí ọ̀rọ̀ tó wà lẹ́sìn. Ta la fẹ́ pè kalẹ̀ ta fẹ́ máa rojú ara wa fún? Kò sí. Gbogbo ẹ máa níyànjú. Ó ti gbọ́. Mo ti gbọ́ màmí. Nǹkan tó fi ẹ̀yà mi lẹ́nu jù ni pé gbogbo èrò tí mo máa ń ní láburú sí arákùnrin yìí tí n bá ti sùn lójú oorun mi kì í rántí mọ́ tí n bá ti lálàájú mo tún dìgbà tí n bá tó tají sójú ayé mi. Sú mi mami ó ti sú mi. Adùn ìwọ ni kò fi ẹ̀dọ̀ lórí òróró fọkàn ẹ balẹ̀ gbogbo ẹ̀ ló máa yanjú. Wo ìfọkànbalẹ̀ tiẹ̀ ló jẹ èmi lógún o. Ṣé o mọ̀ pé tó bá fọkàn balẹ̀ èmi náà lè fọkàn balẹ̀ àbò fẹ́ kẹ́jẹ́ ìlú fún máa bá mi jà ní. Mo ti gbọ́ màá mi. Ìgbà ló máa ní ìyẹn. Bóyá yóò padà já sí gbangba. Yóò lẹ́yìn torí pọ́jọ́ ọmọdé bá múlẹ̀ nímọ̀. Ọjọ́ tí dalẹ̀ kò lè mọ̀ ọ̀rọ̀ yìí ti All right now, catch up later. Balogun sílẹ̀ mi. Mo kí ọmọ lọ́pọ̀ ṣe é ní kó kí omi ó lọ. Lágbára kíkì yẹn ní agbára. Back to our instruction. Ẹja fi yẹn lẹ̀ tó mo jẹ́ sọ̀rọ̀. Ẹ mọ̀ pé Sátidé ni burial dáàdì fún un. Èyí dẹ̀ ni Monday. So mo wò bá ṣe fẹ́ rìn wá. Tó bá fẹ́ rìn wájú pé èyí ti plan ọ̀rọ̀ jù. Tó bá di ọjọ́ Friday, I will close school early. There will be like close to there will be 2 p.m. and 1 p.m. thereabouts. I'm at the best 4 p.m. 5 p.m. I'm at the Saturday. Sunday we come back to Lagos. Ṣé o wá rò pé Friday lè ti lé? Àwọn ti wà ní ṣẹ́ẹ̀tì ọmọ ti dé bẹ́ẹ̀. Èmi ò bóyá ká lọ bí wọ́n ìrẹ́tọ̀ yìí. Sálẹ̀ mọ́ tí gbogbo ìyá rẹ̀ ṣe rí màá rìn kí bí àṣà máa gbéra lẹ́kọ̀ọ́ Friday. Orí yẹn sọ you are right. Ọmọ wa tẹ máa fi ṣe tourist burial. Ọmọ tá a bá ti ṣe burial a máa gbá fàájì ní ọ̀dà gbà. Ìṣòwò tó sọ ní ṣòwò ká pass kó jẹ ní 1 ìrẹ́tọ̀ ló Friday. Èmi kò fẹ́ kí sọ bẹ́ẹ̀ ní à. Màrá nílò kọ́tà máa rí láti support ẹ̀. Máa fi sọ bẹ́ẹ̀ ní àlékún. Máa ra kúlíkúlí bọ̀ lábẹ́ máa fi lé. Imagine odidi bàbá ọmọ bàbá lówó. Okay, Jerry. Guy, wetin dey do you? Kí ló ṣe ẹ́? Ṣé o rí wa ni? Smile, laugh, bá wa rẹ́rìn náà. Mi ò bá tiẹ̀ wà o. Please. Èmi ń kọ́. Má bínú Jerry. Jerry. Jerry àkútìyà. Mo tẹ̀lé ní àkáǹtà. Na wow, you be guy, you no be woman. Wọ́n tí wọ́n náà lè ṣe oníkàkọ́ àti ilé òkú ọ̀la nílò mọ̀ kúndé aládùúgbò ní àlọ́ àti àwọn náà fi ń fa ìfẹ́ wọn. Kàyéfì ni o. Ó dìlú kókó. Kàyéfì ni o. Kàyéfì ńlá màmá rè o. Ìrírí ńlá rè o lábẹ́ ọ̀run. Ẹ ò gbọ́dọ̀ nà yẹ̀kú kẹ́ mọ́ bá rí ìjà ògbé o. Kódà ò mọ́jú fẹ́ dìyẹ bí àgbàdo inú ìgò. Ẹni gbé kàkà kí ọba nígbò ni ó ti fún o. Àì ó sọ sí ní lẹ́nu. Àì ó máa buyọ̀ sí o. Ọ̀rọ̀ yìí dorí àgbààgbà kodò. Ọ̀rọ̀ yìí mà dorí àgbààgbà kodò. Ọ̀rọ̀ yìí dorí àgbààgbà kodò. Àgbà kodò. Ọ̀rọ̀ yìí dorí àgbààgbà kodò. Àdìtú lọ̀rọ̀ yìí o. Àdìtú ńlá.
kàyéfì lọ̀rọ̀ yìí jẹ́ ó ta kókó ó di kọ̀lọ̀kọ̀lọ̀ tá so mẹ́ràn lọ́rùn ó dá láǹgbá tútù tá kò lè jẹ kò má sọ́mọ náà tí yóò jọṣẹ́ kò sọ́mọ náà tí yóò jẹ́wọ́ ó má dèwọ̀ ó dèwọ̀ ó dèwọ̀ ó má dèwọ̀ ó dèwọ̀ ó má dèwọ̀ ọ̀rọ̀ yìí dórí àgbàgbà kodò ọ̀rọ̀ yìí dórí àgbàgbà kodò ọ̀rọ̀ yìí dórí àgbàgbà kodò ọ̀rọ̀ yìí dórí àgbàgbà kodò. Ìbà irú kí la wá fẹ́ pè yó ìrírí èyí dórí àgbà kodò ó màmá ṣàgbà lójú fìrí o. Ẹ bá wa pa àwọn àgbààgbà tó sólé ayé ro kí wọ́n máa bọ̀ kán là wá lọ́yẹ̀ o. Tòrò ohun tó bá kọjá òye ẹni o àwọn àgbààgbà ló máa yẹ káàbí léèrè o. Ọ̀rọ̀ yìí ta kókó ó ta kókó ọ̀rọ̀ yìí dẹnu kúkú ó máa dẹnu kúkú ọ̀rọ̀ tó bá sì kan òkè tó bá kanlẹ̀ o. Ṣèbó níbi kan tó ń gbé sí ni wọ́n ń wí o. Níbo láwa mọ̀ ta ó gbọ́rọ̀ yìí sí o. Àní níbo la mọ̀ ta ó gbọ́rọ̀ yìí sí o. Àníṣe ọ̀rọ̀ yìí ta kókó ó ta kókó ọ̀rọ̀ yìí dínú kúkú ó máa dínú kúkú ìrírí ńlá lè yí o lábẹ́ o. Fàyè gbà mí àbíkí ló ti forúkọ ara rẹ̀. Yes, fàyè gbà mí. Ọ̀tá ọ̀rẹ́ mi máa ń kéde ní fàyè. Then má bínú ẹ̀, mo notice pé o kàn fojú size mi látòkè désàlẹ̀. And since I got here, you've been asking me a series of questions. Má bínú. Ó ti rí mi tẹ́lẹ̀ rí ni, like, have we met before? Ṣé wọn náà mọ̀ mí tẹ́lẹ̀? No. Mo yẹ̀ṣẹ̀ rí ẹ for the first time ni student ni mi. Èmi àtàwọn ọ̀rẹ́ mi dẹ̀ wá síbi láti wá sìnkú dájú ọ̀rẹ́ wa fún ṣọ́. So bá kàn ṣe ń walk around for sightseeing ni mo kàn ṣe rí ẹ pé ọmọ wo ló rẹwà báyìí, and truly it was love at first sight tí mo ṣe rí ẹsẹ̀kẹsẹ̀ ni mo nífẹ̀ẹ́. Yes. Adùn. Nǹkan tójú mi rí nìyẹn ò máa mi. Kàyéfì ńlá ló jẹ́ fún mi. Kí lorúkọ ẹ̀? Fàyè gbà mí ló porúkọ ara ẹ̀ máa mi. Fàyè gbà mí. Kí ló lóun fẹ́ gangan? Ó ní pẹ́pẹ́ sí o, òun fẹ́ fẹ́ èmi o. Nǹkan tó sọ nìyẹn máa mi. Èsì wo ni wọ́n wà fún? Màámi mi ò kú létí kankan o. Bó tilẹ̀ jẹ́ pé láti ìgbà àkọ́kọ́ tí mo ti rí, ọkàn mi ti fà sí. Ọkàn ẹ̀ fà sí. Bẹ́ẹ̀ ni màá. Nígbà tí ọlọ́wà kọ́ wa kò ṣe. Ìyá ọmọ, ní tí ó tẹ́ bá lóun ìsàlẹ̀ dọ̀gbọ́, ní tí mo sọ fún yín ìwé fi sọ́wọ́ ẹ má fi jẹun. Ẹ má jẹ́ kó tí ìdojújọ́ kọ̀rọ̀ ọkùnrin kankan lásìkò yìí rárá o. Kọ́kùnrin kankan má tí ì wá wá o. Débi tí ó lájọṣepọ̀ pẹ̀lú ọkùnrin kankan o. Tó mọ̀ ṣe rò bẹ́ẹ̀ ni wípé ó lóun ò rọ́mọ ọkùnrin mọ́ lójú ràn. Àwọn ọmọ tẹ̀lé ń wò yìí àwọn tí ń dàgbà. Àwọn tó jọ jẹ́ gbẹ́gan ti bímọ méjì, wọ́n ti bímọ mẹ́ta ní ọkọ wọn. Èmi ìwà lábẹ́ mi kò rí kan ṣe kan. Ẹ ju ẹgbàá mi. Ìyá ọ̀rọ̀ afẹ́fẹ́ lẹ fi ń ṣe é báyìí. Atẹ́gùn ọ̀mọ̀ ṣe ń ṣe é. Ẹ gbọ́ ohun tí mo wí fún yín ni kẹ́ ẹ ṣe o. Ẹ má jẹ́ kí nǹkan kan gún rárá. Tí nǹkan bá lè gún rárá ó léwu púpọ̀. Ó léwu púpọ̀. Ẹ má jẹ́ kọ́kùnrin kankan tiẹ̀ dènà déédéé bí tí ó wà wálé o. Ọ̀gá Ọlọ́run ó wọ ọmọ fún wọn. Ẹ ṣá ètò ẹ ṣá gbà mí.
ẹ gbà mí kẹrà mí kalẹ̀ ní bí òun tẹ̀yìn náà ẹ ṣe òun. náà láàbù pé bọ̀. ó sì léwu gidi gan ni o tí wọ́n bá kọ̀ tí wọ́n lọ tàṣì àgbèrè pẹ́rẹ́ ó léwu. Fáyọ̀, gbogbo ọ̀rọ̀ tí mo sọ fún ẹ kò sí ẹ̀dá Ọlọ́run kankan tó gbọ́ ọ lẹ́yìn èmi àti màámi torí ìfẹ́ tí mo ní sí ẹ ló jẹ́ kí n sọ ọ. Your story is so pathetic. But believe me, I will always be with you. Ìmọ̀ràn fún ni mo kàn máa gbà wá to be courageous. Ṣùgbọ́n Fáyọ̀, báwo ni mo ṣe fẹ́ ṣe ọmọ olówó ni ẹ́, ó kàwé, ó tún rẹwà lọ́mọkùnrin, irú èmi ló wà fẹ́. Adùn. Torí ọ̀rọ̀ ìfẹ́ ò lọ bí wọ́n ṣe rí náà. Ìfẹ́ kọjá gbogbo ibi tó ronú lọ. Lóòótọ́, ọmọ olówó ni bó ṣe sọ. Mo dẹ̀ ti rí ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó rẹwà. Or you said the very first day I set my eyes on you, something told me within me that you are my woman. Only mo should choose it. Ṣé wàá rí ní títí education tó ń sọ̀rọ̀? University nìkan ṣàlè tí lọ. Kò ṣe pé ó kàwé rárá náà, ó jáde secondary school. And thank God you have me now. So gbogbo àti lọ university àti kàwé dé any level tó bá fẹ́ kàwé dé. Trust me, I got you. So mo feel pé ìyẹn jẹ́ nǹkan tó yẹ kó bọ́dà àbí tó yẹ kó affect relationship wa. And trust me, I will never betray you. Fàyè ó dá mo ti gbọ́, ṣé kò wá ṣe pé lórí irọ́ o, ṣé kò dẹ̀ ń ṣe ọ̀rọ̀ ìtàn lásán. I'm everything to me. No. So trust me. Ṣé wàá rí nǹkan méjì péré lè nífẹ̀ẹ́ látọ̀dọ̀ ẹ̀? Àǹtí bá dẹ̀ lè ṣe fún mi, inú mi dùn. Just your love and your trust. Is that not too much to ask for? Okay. So jẹ́ kí mi tètè máa lọ because àwọn ọ̀rẹ́ mi á kàn máa rò pé ibo ni mo gbà látara ọ̀pọ̀ mi àdájọ́ fún wọn. Or meanwhile, àjọ máa dé ọ̀dọ̀ wọn ni. Sorry, mo need to introduce ẹ sí wọn pé ìyàwó mi rèé o and ọjọ́ Monday we are going back to Lagos. Ó pọ̀ jù, jẹ́ ká ní. I thought you and I were going to be right. So lóòótọ́ ni. Ìfẹ́ mi lè bẹ̀rẹ̀. Dákun má jẹ́ kí n káàbọ̀. Ayọ̀, ṣòro lákọ̀ọ́kọ́ kí n appreciate ẹ fún privilege tó fún láti sọ̀rọ̀. And secondly, òun kábàámọ̀ náà láti bí wọ́n ní ìjọ àti ìtọ́jú. I love you so much. Ẹkùn kì í délé ẹja, ẹja kì í délé ẹkùn. A kì í fáṣọ ìpín bọ́lá, a kì í fa olí ìlú ìbọ́lá, ẹnìkan kì í déjò mọ́ fìlà kó sáyẹrẹ. Ọ̀bàràká kó bá mi kábọ̀ ikú wọ̀lá rọ́sílẹ̀ alára tó pa lára. Wọ̀lá rọ́sílẹ̀ àjẹrò tó pa jẹrò dànù. Ikú kò pa ẹ̀fú kò fún òfò kó bá mi ṣe. Ó yẹ gbẹ̀mí ẹ̀.
òdodo ni. ọkọ ìyá mi afẹ́fẹ́ dákun èèmọ̀ ti dé ẹnìkan ti lukùn rẹ̀ ọmọkùnrin yìí ti ń bẹ lójú ikú dákun ṣàánú mi. ẹnikẹ́ni tó bá ti nà yẹ̀ kú ó di dandan kó ríjà ògbè. eku kì í délé ẹja kì í délé eku egungun tó bá ti na tọkùn àti wọ̀gbálẹ̀ rẹ̀ ó léwu awo ohun tó bá wà yìí kò sọ̀rọ̀ mbẹ́. ọmọ yìí ti ń pọ̀ kàkà bù. ikú náà ni ó gbẹ̀yìn rẹ̀. Àtẹ̀gùn afẹ́fẹ́. Mi ò understand rádaràdá tí màá yẹn bá mi sọ. I don't understand one thing ní gbogbo nǹkan tó sọ ń bẹ̀ yẹn. Please, what's my business with Oosha afẹ́fẹ́ or what the hell was he talking about? Kí ló kọ́ mi pẹ́lú gbogbo yẹn? Instead kẹ́ mú ọmọ mi kẹ́ release ẹ̀ fún mi. Ẹ wá ti ọmọ mọ́nulé fún mi. Ẹ wá fún ní poison ẹ̀ lẹ́yìn tọ́jú ẹ̀. Ṣé bó ṣe ń ṣayé nìyẹn? Mọ́mi, ẹ ò máa bẹ̀ yín ni pé kẹjọ kẹ́tẹ̀kẹ́ easy. Ṣé rí nǹkan tó ń ṣe ọmọ yín? Spiritual attack ni. Mi ì bá ròyìn kẹjọ kẹgbọ́n nǹkan tí bàbá ń bọ̀. You must be out of your senses. You must be out of your senses. Ṣé mo bá ẹ tẹ̀lé láyé? Who even started this in the first place? Kí ló máa tó fún ọmọ mi wá sí mi ní? Ẹ̀fẹ̀ wa fọwọ́ mi tó wá. Shut up! Nǹkan tẹ̀yìn young boys ayé sí nǹkan tẹ̀ ń ṣe sí nìyẹn. Ẹ má fi àwọn ọ̀rẹ́ yín ẹ má fi wọ́n ṣòwò ni. Jẹ́ kí orí ẹ̀ kó pé torí màá bá ẹ mú nǹkan lẹ̀. Ìwọ ló mú ọmọ mi wá sí ní báyìí. Ọmọ yẹn wá sick tán. Gọ́ńṣọ̀s ẹ ò sọ fún ẹ pé kó bá mi dá ọmọ mi padà wá bá mi lẹ́kọ̀ọ́ kí lè mú lọ sọ́sítù. Kó lè rí ìwòsàn. O tún wá lọ gbé lọ sọ́dọ̀ babaláwo. Ẹ ò fẹ́ finish ọmọ mi finally àbí Ọlọ́run ò ní fún yín ṣe. Ẹ máa pẹ́lẹ́ wọn. Gbogbo yín ẹ máa pẹ́lẹ́ wọn àti wọ́n àti babaláwo. Tí ẹ bá bí nìkan ọmọ mi fún mi sì kí n máa mú lọ́lé kí n bá lè mú lọ sọ́sítù. Ẹ máa pẹ́lẹ́ wọn. Ọ̀dọ́ ẹ̀jẹ̀ rẹ̀ tún kọ mí. Ó kọ mi tó kú kọ̀kọ́ wọlé lọ. Ọmọ mi kì í ṣe é parí. Rubbish. Ó pọ̀ wá síbẹ̀ fún ọmọ mi fún ọmọ mi ní food poisoning. Ẹ máa pọ̀ ọmọ mi lọ́wọ́. Ọ̀rọ̀ yìí dínú kúkú ó máa dínú kúkú ọ̀rọ̀ tó bá sì kọ́ òkè tó bá kanlẹ̀ ṣùgbọ́n níbi kan tó ń gbé sí ni wọ́n ń wí o níbo láwa mọ̀ ta ó gbọ́rọ̀ yìí ṣó àní níbo la mọ̀ ta ó gbọ́rọ̀ yìí ṣó àníṣe ọ̀rọ̀ yìí ta kókó ó ta kókó ọ̀rọ̀ yìí dínú kúkú ó máa dínú kúkú ìrírí ńlá lè yí o lábẹ́ ọ̀run ọ̀rọ̀ yìí dórí àgbàgbà kodò ọmọ kan ṣoṣo ọ̀rọ̀ yìí dórí àgbàgbà kodò ó máa dórí àgbàgbà kodò báwo ló ṣe ń dún báyìí ọ̀rọ̀ yìí dórí àgbàgbà kodò. Fáyè! Yéè! Mo dárò! Fáyè gbà mí! It's mommy! Yéè! Ẹ ṣàánú mi o! Fáyè! Please don't do this! Fáyè má ṣe báyìí jọ ṣàánú mi! Ọmọ yìí ti ta mí lọ́mọ! Ẹ gbà mí o! Fáyè gbà mí! Ọmọ ìyá kan ṣoṣo ìṣàánú mi! Fáyè! Elémèrè gẹ́gẹ́ ààrẹ ọ̀túnlúkòsì alápàǹkòkò pàǹkòkò ní ìkọ́pọ̀ kí dá Ọ̀rúnmìlà kọ́ wọ́n dídá àwọn ọmọ dá ó kọ́ wọn lóòtẹ́ ẹlẹ̀ ọmọ tẹ̀ ó kọ́ wọn lókùrùkùrù ẹbọ ọmọ ha Ọ̀rúnmìlà sòfin ọ̀rọ̀ kan ifá mo ló dòfin ọ̀rọ̀ kan ó ní ká má dèbí òkú mọ́ láé gbogbo wọn ṣí wọ́n gba bí òkú lọ wọ́n dẹ́ wọn kú lọ bẹ́ẹ̀rẹ́bẹ́ ọwọ́ ń lò gbìngbìn wọ́n rìn lẹ́yìn kò lé Ọ̀rúnmìlà ṣe wọ́n hàn
ó ṣe wọ̀nrán àwọn ọmọ ẹ̀ ṣe wọ́nrán ó ṣe wọ̀nrán Ọ̀rúnmìlà ní ìṣìkú ilé kì í jẹ́ fún ìṣìkú ilé kì í jósùn ìṣìkú ilé kì í jẹ́ edú ìgbàlérè abirikolo ìṣìkú ọ̀run ẹ̀pẹ̀yìndà bẹ́ẹ̀ ni ẹ̀yìn okú mọ́ ìgbàlérè abirikolo ìṣìkú ọ̀run ẹ̀pẹ̀yìndà adùn ọmọ àríkẹ́ ibi adé ìlẹ́yìn rẹ̀. kàṣà ìjà kúrò jájára kàṣà ìjà kúrò kàṣà ìjà kúrò jájára kàṣà ìjà kúrò wájà kó wájà ń wò jájára wàjẹjọ́ wájú kò jájára wàjẹjọ́ wájú kò jájára àjàdú wájà ń jájára wájà kó wájà ń wò jájára wàjẹjọ́ wájú kò jájára jàkó wájà ń wò jájára wàjẹjọ́ wájú kò jájára àjàkó wájà ń wò jájára wàjẹjọ́ wájú kò jájára wàjàkó wájà ń wò jájára wàjàkó wájà ń jájára wàjẹjọ́ wájú kò jájára wàjàkó wájà ń jájára wàjẹjọ́ wájú kò jájára wàjàkú wájà ń jájára jàkú wájà ń jájára wàjẹjọ́ wájú kò jájára wàjàkú wájà ń jájára wàjẹjọ́ wájú kò jájára wàjàkú wájà ń jájára wàjẹjọ́ wájú kò jájára wàjẹjọ́ wájú kò jájára wàjàkú wájà ń jájára wàjẹjọ́ wájú kò jájára wàjẹjọ́ wájú kò jájára wàjàkú wájà ń jájára wàjẹjọ́ wájú kò jájára wàjàkú wájà ń wàjàkú wájà ń jájára wàjàkú wájà ń jájára wàjẹjọ́ wájú kò jájára wàjàkú wájà ń jájára jàkú wájà ń jájára wàjẹjọ́ wájú kò jájára wàjàkú wájà ń jájára wàjẹjọ́ wájú kò jájára. Orí àwọn wẹ̀ o, àwẹ̀ kó mà ní o. Orí àwọn wẹ̀, àwẹ̀ kó mà ní. Orí àwọn wẹ̀, àwẹ̀ kó mà ní o. Orí àwọn wẹ̀ o, àwẹ̀ kó mà ní o. Orí àwọn wẹ̀, àwẹ̀ kó mà ní. Kọ̀rọ̀ lóòní gbọ̀ngàn, yíyá fún Ọ̀rúnmìlà bá lọ́jọ́kọ̀ bànújẹ́ ẹbọ náà ní kó ṣe. Ilà bá fi lé bànújẹ́ lọ, adìyẹ yẹgbẹ́lú. Bàbá fi lé bànújẹ́ lọ, adìyẹ yẹgbẹ́lú. Bàbá fi lé bànújẹ́ lọ, adìyẹ yẹgbẹ́lú. Bàbá fi lé bànújẹ́ lọ, adìyẹ yẹgbẹ́lú. Dúdú wọ̀n, pupa wọ̀n, àwọn ẹ̀rẹ́ jòjò wọ̀n. Jẹ́ ń pákó ọba ìṣàtìṣe ya ìwéré jẹ́jẹ́ lórí ìsàmì ara rẹ̀. Ìwéré jẹ́jẹ́ lórí ìsàmì adùn ọmọ àríkà òbí ìsàmì ara rẹ̀ o. Ìwéré jẹ́jẹ́ lórí ìsàmì ara rẹ̀ o. Ìwéré jẹ́jẹ́ lórí ìsàmì ìwọ̀ òkú mọ́. Ìwéré jẹ́jẹ́ lórí ìsàmì ara rẹ̀ o. Ìwéré jẹ́jẹ́ lórí ìsàmì òkú mọ́. Ìwéré jẹ́jẹ́ lórí ìsàmì ara rẹ̀ o. Ìwéré jẹ́jẹ́ lórí ìsàmì òkú. Adùn ọmọ àríkà látòní lọ afẹ́fẹ́ burúkú ti dẹ̀yìn lẹ́yìn yẹn.
àrùn kò lórí rẹ o ẹjọ́ kúrò bó kúrò afẹ́fẹ́ burúkú ó fẹ́ dànù lórí rẹ ọkọ̀ ọ̀run burúkú dẹ̀yìn lẹ́yìn ẹ ó ti rúre wàá sọ̀re wàá bímọ láyọ̀ ó ní gbóyún kú afẹ́fẹ́ lágálágá ní ìṣàwọ̀ ọ̀sàlú ayé ẹ̀bùbù lẹ̀gẹ̀lẹ̀gẹ̀ ní ìṣàwọ̀ ọ̀sàlú ọ̀run gbòǹgbò gúnmọ́ lẹ́sẹ̀ súnmọ́ síwájú ọ̀pọ̀ yọlọ̀rọ̀ dínà àwọn esíko ọ̀sákọ̀rọ̀ àwọn olúkése ìbábolúkése wọ́n ní orúkọ nítorí aboyún ilé rẹ wọ́n láboyún ilé rẹ ti bí àwa ò gbọ́ aboyún ilé rẹ ti bí àwa ò mọ̀ ọlọ́pọ̀ lóníkẹ́ ẹ má gbọ́ ìmọ̀ lóníkẹ́ ẹ má mọ̀ oníkòtẹ́ tó mú pàdé ìyẹn fáwọn tiẹ̀ tó àbàwọ̀ èṣù àṣẹ wẹ́rẹ́wẹ́rẹ́ mẹ́lẹ́nu ná àṣẹ wàràwàrà mẹ́lẹ́nu àṣẹ wòròwòrò mẹ́lẹ́nu ràwé bí pẹpẹrẹ bá balẹ̀ àṣẹ tí bá wọ́n lúwo tó fún bá láì láṣẹ lẹ́nu iná ń dá o ẹ sì ń gbà kánú olúwo wa làṣẹ wà ìdí mo wú ẹ̀rí ayé ló ẹgbàrún tó wọ́n ti ọ̀gbà tó. báyìí wá ọmọ ọ̀dọ̀. kò sí any type of domestic worker tẹ́ fẹ́ tí ẹ ní rí látọ̀dọ̀ wa. mo máa ní ìdọ̀kùnrin kan obìnrin kan. gbogbo pátápátá ni wọ́n san. bẹ́ẹ̀ni gbogbo wọn pátápátá bá ṣe wáyé kẹ́tẹ́kẹ́tẹ́ kánú ni gbogbo wọn pátápátá ni wọ́n san ogun. mi ò ní wà lọ́dọ̀ madam cash kò má mọ̀ ṣẹ́ ṣe ibo ló ti fẹ́ wá. kò sí food stuff kankan lé mọ́ máa. what. túbọ̀ kúkú. Ajimoyi kan ọ̀tún o, Ajimoyi kan òsì o. Àwọn commercial clients wa náà máa ń sábà gba àwọn èèyàn títí bí àwọn tó ń ṣe oúnjẹ tà yẹn. Mọ́mí, ọjọ́ mọ̀ mú mi lọ, láìsí pé mo wà strike. Yín fọ̀bọ, yín fọ gbogbo rẹ̀ dáadáa, yín fọṣọ, yín ṣiṣẹ́ ilé ẹjọ́ mọ̀ mú mi lọ. Bísí dídá ìwé kì í ṣe ọmọ lásán ó pẹ́ káà náà tó mọ̀ ọ̀pọ̀lọpọ̀ fi yé. Yàsìn mo ti járí ìsìn. Látàrí Ọbásanjọ́ mo ti já. Ṣé mo ti já náà ilé ọjà sílẹ̀? Ìwọ náà rò pé ṣé ìyẹn. Má sọ fún ẹ pé èmi fúnra mi pentagon mo pentagon. Ṣé máa fún máa yẹn problem? mo mọ̀ wá sí di dáadáa ṣẹ́ẹ̀rí lórí eléyìí ẹ jẹ́ ká fún mi tíráyà kò ní fọ́kọ̀. Nígbà tí mo màrà tí mo sókun kí ni nǹkan náà tí mo jẹ ojú màá fi mú ojú mi lọ́wọ́ fún. Ìgbà ìjẹ́ ó dàrú. Òun rè náà sùn ọ̀kan náà jù kẹ́ rẹ́sìn. Wà á rẹ́sìn kì í. Wà á lọ dúró dìrò sí yàrá ẹ̀. Má. Yàrá ẹ̀ yàrá ti tọ̀dọ̀ tiẹ̀ ibi tá a ti ń fún ẹ lóògùn oògùn tó ń lò. Ìràmọ̀ ń kilẹ̀ ọlọ́gbọ́n nìkan ló lè gbọ́. Bẹ́ẹ̀ ni. Ó jẹ́ sórí náà gbogbo ẹ̀ náà ló fi mí sanra olóúnjẹ oṣì. Sígi ọ̀ǹda. Gbogbo rẹ̀. Sígi. Ìyẹn ṣáà ní tiwa èrè ìyẹn kì í ṣe tiwa. I love my wife. I love her so much. She means a lot to me. In fact, she means everything to me. But I don't know why she hates me. I don't understand it. Ibi téèyàn bá fẹ́ gbin igi ọgbọ́n sí, igi àbámọ̀ ọbẹ̀ lèèyàn máa kọ́kọ́ fà sí. Mo ṣe mistake mo fẹ́. You are a mistake in my life. You are a mistake in my destiny. Kí ló ṣe ìyàwó ẹ̀ kí ló ń gbé inú ẹ̀ kí ló gbé tó ń gbé. Ṣé bó ṣe ń ṣe ń káyè fún yẹn bẹ́ẹ̀ náà ló ṣe ń káyè fún. O lè bọ́. Bọ́ aṣọ ẹ̀. Bọ́ṣọ. Bọ́. Bọ́ aṣọ ẹ̀. Ọlọ́gbẹ̀ẹ́, a yẹ kí n tú fọkàn. Májọ̀. Ní ṣùgbọ́n. Because Kọ́lá ò fi mí lọ́kàn balẹ̀ rárá. Ìwọ ogun fira ẹ lọ́kàn balẹ̀. Àlọ́ oúnjẹ dà bẹ́ẹ̀ sè. Ṣé o lè sọ bẹ́ẹ̀ fún mi? Nígbà o fẹ́ kọrin pọ̀ jù. Èmi jẹ́ pàṣẹ olórin. Orí ẹ̀ ò pé ni. Ọ̀gá onídìrí. Kò ra àmàlà fún yín ni. Ọ̀rẹ́ ǹgbẹ́ o tún rà màlà. Ìyá yín ní kí n máa bọ̀ lókè. Ìyá ẹ̀. Ìyálà ìyá ẹ̀. Orí ìyálà kún ìyálà ìyá ẹ̀. Ọkọ mi. Bébì mi mọ nǹkan tí mo jẹ o. Mi mọ nǹkan tí mo jẹ o. Àti tó 20 times mo ti. Tí mo tó mo toilet. Ọlọ́run má jẹ́ kí n bá kí ní lọ. Ọlọ́run ò ní jẹ́. Ọlọ́run ò ní sọ mí dopò ọ̀sán gangan. Ọkọ mi ò ní gba tọ́ílẹ̀tì lọ sọ́run.
mo ní yóò lẹ́yìn o yóò lẹ́yìn o ohun tá a ṣe lókùnkùn bó bá yá yóò padà já sí gbangba yóò lẹ́yìn torí pọ́jọ́ ọmọdé.